Bàbá ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ bàbá. Tọ́ba ti dẹ́ gòkè, ẹ bá assist wọn. Hello, engineer, dáhùn ẹni mọ́tò ti máa ń jẹ. Bàbá ẹ pẹ̀lẹ́ sà. Yóò dára fún yín. Baba Bankefa ẹ jókòó. Ẹ ṣeun. Ó lágbára o. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. Lovers. Saturday ni mo rí bàbá. Àwọn èèyàn ti post wọn gbà kan Baba Bankefa. Wọ́n ní àìlera ní ara. Mo fẹ́ káwọn náà sọ díẹ̀ nu tó ju wọ́n ti rí. Wọ́n ti wà ń bí láti Saturday, kò yẹ ká ṣe live lọ́sẹ̀ yìí torí ọ̀sẹ̀ àjọ̀dún la wà. But ńgbà tèmi náà wá rí condition wọn, mo ní well, àwọn olóore yín ó dìde, àwọn aláàánú yín ó dìde, Ọlọ́run ó gbé àwọn tó rán sí yín wá. Bàbá, àwọn èèyàn ń wò yín, ẹ kí àwọn èèyàn. Mo kí gbogbo yín. Orúkọ mi ni Akeomi Àjòjì Bankefa. Ìṣòro fíìmù tí mo ní òun ló fa àìlera stroke sí mi lára. Mo dẹ̀ jẹ gbèsè tó pọ̀ lórí fíìmù yìí torí fíìmù yìí kó fàrọ̀sù bàjẹ́. Àti bí ọdún kan ni mo ti ń bá àìsàn stroke yìí fà á. Tí ìnira yìí dẹ̀ pọ̀ àti talé àti tọ̀nà. Gbogbo ọjà ìyàwó mi ni ó ti tán. Ọmọ mi ò lè lọ léèwé. Ọmọ yín ò lè lọ léèwé. Ọmọ yín yẹn dà. Ó nà. Ó dẹ̀ mọ̀ wípé fọ́ọ̀sì ló máa ń gbé skul. Ìgbà wọn ní o lọ skul báyìí. Talk to me, o lọ skul. Ó lágbára, ó yá. So ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe làwọn di ẹnu. Gbọ́n láì pọ̀. Ó bẹ̀rẹ̀ sí ní gbé mi kiri. Ó bẹ̀rẹ̀ sí ní yáwó. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé yín kiri. Bẹ́ẹ̀ni. Wá ìtàn gbé yín kiri bàbá. Ìgbà tó yẹ pé ní o gbádùn ni láti lè rí wòsàn. Láti lè rí wòsàn. Treatment yẹn pọ̀. Ju gbogbo ẹ lọ, ìnira yìí ti pọ̀ jù. Wàhálà yìí ti pọ̀ jù. Mo ti tálẹ̀, mo ti tọ́nà. Ẹ káwé èèyàn ṣèrànlọ́wọ́ fún mi. Gbèsè fíìmù yìí tún wà lọ́rùn mi. Fíìmù yìí ti bàjẹ́, ó ti kó fáírọ́ọ̀sì. Mi ò rí owó mi ò rówó sọ́mọ́. Fíìmù yìí dẹ̀ ti bàjẹ́, fíìmù tó kó wà lábá mi nìyí. Mo fẹ́ràn lọ́wọ́ yìí ní lè rojọ́jú. Saturday ni bàbá yìí ti wà ń bí yìí. Ojoojúmọ́ ẹkún, bàbá ẹ má sunkún mọ́. Wọ́n ní ká jọ, ká gbà wọ́n, ká jọ nǹkan. Mo ní nǹkan pọ̀ báyìí. Àwọn tí wọ́n á jó ṣèrè, mo ní ẹ wò ó. Àti ẹ̀bẹ̀ sinmi dé lóríṣà, wọ́n ní ká jọ, kó má jọ orí tiwọn. Mo wá wo tán là kọjá lóòótọ́ pẹ̀lú ẹkún. Ìyàwó wọn rèé. Mọ́mì, ẹ gbọ́ ṣé lóòótọ́ ni tí wọ́n ń sọ? Ìgbà kan àwọn gan yọ síta ni tí mo gan yàgbé sára tí mo ń gbé wọn káàkiri. Mi ò gbọ́ yín mà. Mo ń gbé wọn lọ tọ̀wẹ̀ fún wọn, ṣe gbogbo ẹ̀ fún wọn torí wọn lè dìde rárá. Gbogbo ayé wá kọ̀ wọ́n sí mi lọ́rùn, ṣùgbọ́n mo mọ̀ pé mi kọ́ ló kọ̀ sí Ọlọ́run náà kọ̀ sí lọ́rùn. Gbogbo ọ̀run lọ́wọ́ tẹ bá lè ṣe fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo èèyàn onígbàgbọ́ ayé. Ẹ má dá Baba Gabriel Agbala, ẹ má dá wọn dá ẹ ràn wọ́n lọ́wọ́, wọn lè ká àkókò ṣe, ẹ̀yin náà lè ṣe, ẹ̀yin náà lè ràn wọ́n lọ́wọ́. Mo jẹ́ pé Olúwa máa ràn yín lọ́wọ́, gbogbo ẹni tẹ́ ẹ̀ ràn bàbá wa lọ́wọ́, Olúwa ràn yín lọ́wọ́. Iṣẹ́ yóò ní dìbàjẹ́ o, ẹ ní sìnkú ọmọ, ẹ ní fúlàdàdà gbẹ̀yìn ayé yín, ẹ ní fẹ̀sán lólé ayé yín, ó ti ń dàkú dámọ̀ kò ní jẹ́ ìpín yín. Agbala Gabriel òdẹ̀ wá ní bàjẹ́, gbogbo ẹni tó bá ní kó tú Olúwa máa dojú ìjà kó wọn, bá mi bàbá mi ẹran ọkọ mi lọ́wọ́. Ọmọ mi lè lọ sí skul, ọmọ mi lè lọ sí skul lájọ torí pa jẹ́wọ́. Tíṣà kan ti ẹ̀gbìyànjú dúró fún wa pé gbàkigbà tábàgbà tó yá ó ní òun kọ́ lòun ní iléèwé pé kó sì dúró ná. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú gbogbo ọmọ yìí. Ìgbáyé ẹ ṣàánú mi, ràn mí lọ́wọ́, ẹ má kojú tì mí. Ẹ ṣàánú, wọ́n ti kọ̀ wọ́n fún mi, wọ́n ti kọ̀ wọ́n fún mi. Wọ́n ti kọ̀ wọ́n fún mi sí o. Gbogbo ẹni kí mo dúró ṣe, iṣẹ́ tí mo fẹ́ máa bá yí káàkiri, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi o. Gbogbo mi ìdẹ́ntẹ́ láṣọ lára mọ́ gbogbo ṣọ́ọ̀bù tí mo ní. Gbogbo ẹ̀ ló ti lọ sí pé kí n má máa wò wọ́n báyìí torí pé wọ́n jẹ́ tó yẹ pé wọ́n ní tara ọmọ. Òun bá síbẹ̀ ni mi wá ti ìgbà kádà máa ti fún ẹ. Bàbá, kí lẹ fẹ́ káwọn yẹn ṣe fún yín? Kí ló ṣẹlẹ̀ báyìí? Tí mo fẹ́ kọ́ ṣe fún mi gbogbo òrùn lọ́wọ́ tó bá tiẹ̀ ní kọ́ ṣe. Yàtọ̀ síṣẹ́ fíìmù tí mo ṣe, ẹlẹ́tíṣà ni mo kọ́ tí mo ṣe. Tí gbogbo iná ló lọ lórí ẹ̀. Tí màá ti lọ lókèṣọ́. Mo máa ṣe fíìmù ẹlẹ́tíṣà ní bí board conduit and board service ni mo ṣe. Gbogbo owó yìí ni mo kọ́ sórí fíìmù yà àti gbèsè tí mo jẹ́ lásìkò sí.
ìrànlọ́wọ́ yìí mo ṣàfẹ́ tí gbèsè ó fi kó lọ́rọ̀ mi tí wọ́n fi lówó bọ́láǹsì mi tí mo ti ń tìrìtì ara mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún gbogbo ẹ̀yà Agbala Gabriel foundation káàkiri àgbáláyé ẹ ràn mí lọ́wọ́ mo mọ̀ pé ìṣàjọ̀dún lọ́wọ́ mo mọ̀ pé ìṣàjọ̀dún lọ́wọ́ ẹ jọ̀ọ́ ṣàánú fún mi ẹ ràn mí. Lovers all over the world Baba Bankefa rèé wọ́n ná ya fíìmù ńgbà kan wọ́n yáwó wọ́n wọ gbèsè àìsàn dé lórí ẹ̀ báìsàn ṣe dé fíìmù coronavirus gbèsè ṣẹ́yọ gbogbo ọjà ìyàwó tán iṣẹ́ tí wọ́n náà tán wọ́n ta lé wọ́n ta gbogbo ẹ̀ síbẹ̀ débi pé ọmọ ò lọ skul mọ́ bàbá ìwádìí wọ́n ti ẹ wò wọ́n máa ní èèyàn pè wọ́n gbìyànjú nínú pípé àti fẹ́ gbọ́ wọn táìmù kan kéèsì ọmọ kan tó ní tí fún ẹ yọ àtúgbélé kò ń gbà yẹn bàbá sáọ̀dẹ̀ bàbá ti wà ń bíbà yìí ń bọ́ lẹ́tí ẹ̀ ń sùn bíbà yìí ní bàbá. ó sábà wábì kan tá à ń sùn sí pé ká má kó máa sínú atẹ́gùn. báwo lè ṣe wá ń jẹun láti sáọ̀dẹ̀ yẹn. agbára bàbá wa Ọlọ́run ló ń ṣe iṣẹ́ agbára wọn Ọlọ́run náà ni àwọn náà ni wọ́n ń bọ̀ wá. bàbá ẹ tún sọ ń tẹ nílò báwọn yẹn fẹ́ wá ra owó ẹ̀bẹ̀. ẹjọ́ ọmọ onídìrọ̀ lọ́wọ́ yìí ni ẹ má jẹ́ kú sórí gbèsè tí bá ti rántí gbèsè ṣe láyà mi tún já wọ́n dẹ̀ sọ pé tí mímú yàyà ìbá tó ń pọ̀ sí kíni tó ń ṣe mí tó ti ń lọ yìí pé a tó padà tó wọ́ sí i. kílẹ̀ pé wọ́n ní tí kíni má ṣe kíni. ó ní tí mo bá tún bẹ̀rẹ̀ sí ní jáyà lórí fíìmù yìí bẹ́ẹ̀ kíni kan. ṣé àwọn tó ti ń bọ̀ bàbá àwọn wo lẹ jẹ́ ń gbèsè fíìmù yìí gan. àwọn mo jẹ́ cooperative mo tún jẹ́ àwọn èèyàn káàkiri lówó mo tún yáwó náà láì náà yẹ ló ti ẹ̀ wá bí sí. àwọn yẹn ti ń kó tẹ́ńsọ̀n bá wọn gan gidi gan ni. tí bá yọjú gbogbo ẹ̀ wọ́n gbé ẹ ṣe ẹ̀jẹ̀ ṣe. ẹ bá yanjú gbèsè yẹn tẹ̀lé gbéra yín lọ sípítù. gbogbo ara bí àwọn òkè mi ní wàhálà mi. òkè bá ṣe ronú àdìmọ̀ problem. mọ́mí ó yẹ ẹ̀yẹ ẹ̀rọ ẹ̀bẹ̀. mo ń bẹ̀ yín ní ẹjọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run. ìyàwó wọn rèé o ìyàwó tún tó sì wọ́n. torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹjọ́ mẹ́kọ̀ọ́kọ́ mi kú sórí àìsàn yẹn ṣàánú mi. ọmọ mẹ́ta tàbí ẹyọ kan tó kú ẹyọ kan tó kú ẹyọ kan tó ṣaláìsí. ẹ̀rọ wa lọ́wọ́ ẹ̀rọ wa lọ́wọ́ ẹjọ́. wọ́n pé kò rọrùn Olúwa jẹ́ kó rọrùn fún yẹn ṣàánú mi. ẹlẹ́bí mi lọ́wọ́ ẹjọ́ ṣàánú fún mi ẹ bá ṣàánú jẹ́ bùkátà mi ẹjọ́ ẹ̀rọ mi lọ́wọ́ ẹ̀rọ mi lọ́wọ́. 07054 900 751 07054 900 751 o nọ́mbà tẹ́ máa pè sí. bàbá yìí nílò ìrànlọ́wọ́ wọ́n láwọn fẹ́ san gbèsè àwọn dẹ̀ fẹ́ tọ́jú ara wọn láìkára wọn yá ó tán tí wọ́n láwọn nílò nìyẹn ẹ jẹ́ á dìde ká ràn wọ́n lọ́wọ́ kí Ọlọ́run ó san fáwa náà etí ẹ̀ wá wo nǹkan ọmọ yìí wá lọ skul mọ́. This child is not going to school again. Meanwhile, wọ́n ló mọ̀wé gan. Wọ́n ní they said she's brilliant. Wọ́n ló mọ̀wé gan. Torí ẹ̀ náà ṣe ní ká jẹ́ kó ìmọ̀ wá skul gbàgbó tó jọmọ tó mọ̀wé lára àwọn ọmọ skul. Pàtó dẹ̀ pé gbèsè yẹn pọ̀ wọ́n ní kó dúró pé kò sí táwọn àwọn ti gbìyànjú fún akọ́lá kó jọmọ tó brilliant in school. Wọ́n ṣe ní kó ṣì máa wá ń gbà yẹn. Even class teacher ó sanwó lẹ́sìn ẹ̀dọ́ pé no. Òun ò lè jẹ́ kí bí àánú Olúwa kò dúró sílẹ̀ ṣàánú Olúwa ṣàánú Olúwa ràánú sí Olúwa rántí sí ẹ̀rọ àránú gbà ojú òní tí yín ọmọ yẹn ìyá oníjà ọmọ yẹn ìjọ ẹ ṣàánú fún mi ẹjọ́ ẹ ṣàánú fún mi. Bàbá fẹ́ san gbèsè. ẹ ṣàánú fún mi. Yes, engineer Peter ẹ lè sanwó school rẹ̀ èlò ló ń san ní school náà. 55,500. 55,500 owó school nìkan kò máa wo ìwé gbogbo ẹ̀ pẹ̀lú ìwé pẹ̀lú gbogbo ẹ̀ á máa san tó 100,000. ẹ ló mà orí ètò lẹ́wà mà mi ẹ ló ẹ lẹ́ra mà orí ètò lẹ́wà mà. Yes ma orí ètò lẹ́wà yes ma. 07054900751 07054 900 751 07054 900 751. ìyá tamọ ti yé kan báyìí à ń sọ̀rọ̀ ní ìyá tamọ ti yé dé ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ ṣe wà.
Màámi, good. Ràn mí lọ́wọ́ o. Ẹ jùmọ̀ sáwọn ìṣẹ́. Good ni. Lẹ́kàn sá, ok, olùbọ́lá lè wọ̀ ya mò ń bọ̀. Orí ètò lẹ́bàá wa, God bless you ma. Mò ń bọ̀ sí ma, yes ma. Now, bàbá nílò ìrànlọ́wọ́, ẹ ó rí àánú gbà, ẹ ó ṣe rere. Ẹ bá mi Ẹ ràn mí lọ́wọ́. 07054. Ẹ jọ̀ọ́ gbèsè ìgbẹ́ má ṣe kú báyìí. Mo ní tálẹ́ǹtì tó pọ̀, ẹlẹ́tíṣà ní mo kọ́ tí mo tún fi ṣiṣẹ́ jẹ́ mi kì í jọlẹ̀ bẹ́ẹ̀ ni. Bá ń gbọ́n táwọn èèyàn ń sọ, bá ń gbọ́ Gbogbo ẹni mo bẹ̀rẹ̀ sí kọ́mẹ́ǹtì. ní wà wò. Gbogbo ẹni mo stroke ni mo ní o. Stroke ni bàbá ní, stroke ni, stroke ni. Stroke ni mo ní o. Stroke ni. Stroke ni mo ní. Stroke gbèsè fíìmù yìí ló dẹ̀ fà á. Tí mo fi ní stroke ẹ ṣàánú fún mi, ẹ ràn mí lọ́wọ́. Ẹ rẹ̀ bí mi lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kú tókótókó. Ẹ ràn mí lọ́wọ́, ẹ ràn mí lọ́wọ́. Ìyẹn sọ̀rọ̀. Tàbí pé wọ́n kọ́ra wa lọ́wọ́ kọ́lẹ̀ bí mi. 070 account number ti wà pinned. mo gbádùn kan wọn mi lè padà sí square ṣáánú. Account ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run. ọ̀rọ̀ wọn ló sọ mí di bí mo ṣe kú iye òkú kankan ọ̀rọ̀ wọn ló sọ mí di bí mo ṣe kò sí nǹkan kan àdágbé àdáfà ìgbà mi kí n lọ sọmọ ọ̀dọ̀ olóúnjẹ ìgbà mi kí n bá àwọn èèyàn fọṣọ kí n gbálẹ̀ mo ṣe ń ṣe ká gbọ́n ṣàlè jẹun àwọn àtọmọ èèyàn yaṣọ mọ́ mi lára dọ́wọ́ public nítorí mo jẹ gbèsè. Ta ló yaṣọ mọ́ yín lára? tí mo jẹ lówó tí ó jẹ kọ́ lè jẹun. Wọ́n yaṣọ mọ́ yín lára dánwò. ọjà mi sí o òun fẹ́ káṣọ yẹn dání mo gbàgbé ọjà mi sí o torí oúnjẹ pé mo lọ gbà mí tètè lówó sùn pé káwọn bá tiẹ̀ jẹun èmi sì lè manage. Bàbá ní káwọn kàn ti ẹ̀rí ìrànlọ́wọ́ káwọn lè san gbèsè káwọn dẹ̀ tọ́jú ara wọn. Bàbá ní káwọn rí ẹ́. wọ́n bá ti gbádùn ń tọ́jú àwọn ọmọ wọn fa ọmọ wọn ṣeré àìsí ìlera iná. Ọmọ wọn Azeez. Àánú. Àánú. Òkè bẹ́ẹ̀ tó ní ọkùnrin ni. Ṣọ́ ló pè, ṣọ́mọ yín lélẹ̀. Àbí ta ló sọ̀rọ̀? Òun náà jẹ owó fíìmù yẹn, mi kàn dá sọ́rọ̀ fíìmù yẹn. Èmi náà dá sí fíìmù yẹn, ò dẹ̀ tí ì jáde lórí kínní. Wàhálà yẹn náà pọ̀, gbogbo ẹ̀ náà lówó rọ́lura wọn ni. Ṣé gbọ́? Bẹ́ẹ̀ ni àkọ́bí wọn ọkùnrin ní. Bẹ́ẹ̀ ni èmi kan mo tọ́ sọ́nà yẹn. Èmi mo tọ́ sọ́nà yẹn. Wọ́n ti gba fíìmù yìí. Ṣé. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé ọkú yóò dáa fún yín gbà. Ẹ ṣé o. 070549007. Ẹ bá mi support bàbá yìí kí wọ́n. Wow! Ẹnìkan fún ọ ní. Ẹnìkan fún ọ ní 50,000 naira. 50,000. ẹ ṣe mo dúpẹ́ o náà ní tọ́wọ́ yín o ẹ máa rí náà máa rí ra rí náà ní jẹ́ tí mo ti rí náà kò rí náà mo kò ní jẹ́ ẹ ní jẹ́ oúnjẹ ọ̀tá yín o ẹ ní jẹ́ koro owó yóò ní kọ́ sàlẹ̀ àpò ẹ túbọ̀ máa rí ṣe o àbámọ̀ kí lè ṣe lè fún kò ní jẹ́ tí yín ẹ ní sìnkú ọmọ ẹ ní fúra dáadáa kẹ́yìn ayé yín ọmọ yóò ní ráre o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe Olúwa bùkún yín o. Èló wọ́n fún ọ báyìí? 50,000 naira sir. 50,000 naira. Ẹ bá wo kọ́mẹ́ǹtì yẹn. Ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ ní jẹ́ gbèsè ayẹyẹ ẹ ní fi sóòkì ló gbà o. Gbogbo ojú tó wò mí ẹ ràn mí lọ́wọ́. Ẹ ní ṣàìsàn láyé yìí. Ẹ ní mọ̀nira láyé yìí. Ẹ ní wo kó gbèsè láyé yìí. Ẹ ní kú lọ́jọ́ tó lọ́wọ́ nǹkan fún yìí. Wọ́n ní òótọ́ ẹlẹ́nìkan fún yín lówó kan bà kan Olúfimọ́. Bẹ́ẹ̀ni. Ó yẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Olúfimọ́. Saheed Òṣùpá. Ẹ ṣé mo dúpẹ́ o. Wọ́n lọ fún ní 500. Ọpẹ́lọpẹ́ yẹn la fi bẹ̀rẹ̀ treatment yẹn pẹ̀lú àwọn ọkọ náà. Nígbà wo ni? Mo ti bọ̀ ó ti pẹ́ tó dáa wo pé ká kọ́ gbádùn náà bá ṣẹ̀ṣẹ̀ ń ṣe bọ́yé fún mi náà mo fi treat ara mi tí mo ń sọ gbèsè náà gbẹ ẹjọ́ ẹ ṣàánú fún mi. Ẹ pẹ̀tù lẹ́nìkan náà tó fún 500. Bẹ́ẹ̀ni bá ṣe sọ náà la fi ń sọ gbèsè yẹn dé. Láìdẹ̀ fi treat ara wa bọ́tí lẹ́yìn tá a bá ti ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ kí n gbádùn ẹ ràn mí lọ́wọ́ ìnira yìí pọ̀ ọmọ yìí jọ fún mi náà láà fi sọ gbèsè láà fi ṣe àdúrà mo mọ̀ pé Agbala Gabriel tí mo dé ìfọ̀kànbalẹ̀ dé àánú dé ẹjọ́ ìdílé fúnra lọ́wọ́ mi
gbogbo Agbala Gabriel Foundation 52,000. gbogbo ẹ̀yin Agbala Gabriel Foundation káàkiri àgbáńlá yìí ẹ ṣàánú fún mi ẹjọ́ ọdún lẹ́ máa ṣe ẹ fẹ́ ṣọdún yẹn lóhùn ní fọ́dún ìṣàṣemọ́ fún yín ẹ máa ẹ ṣé mo dúpẹ́ o, God bless you, ẹ ṣé adúpẹ́ o, Olúwa máa ràn ẹni lókun sókè láyé yẹ ṣàánú fún mi ẹ jẹ́ yọjú gbèsè ọrùn mi tó pátápátá kí yàyà má sí fún mi mọ́ kí n lè gbádùn ẹjọ́ kí yàyà má sí fún mi mọ́ kí n lè gbádùn ẹjọ́ ẹ ṣàánú fún mi. 10,000 naira. ẹ̀rọ mi lọ́wọ́ 60,000. ẹ̀rọ mi lọ́wọ́ ẹ ṣàánú fún mi. God bless you, bí tẹ́tí mú kò ní tán bẹ́ẹ̀ o, ẹ tún mú kí báyìí lọ́ọ́ máa rè o, God bless you, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ máa rí náà máa ń lo ẹni láti lágbára Ọlọ́run àmọ́ yóò ní jẹ́ kúrò ẹ ṣé gan, God bless you, ẹ ṣé o, support àwọn bàbá yìí nípa orí ọ̀fẹ́ Jésù. Ọlọ́run yóò dìde fáwa náà, àwa náà rí àánú gbà. Please let's kindly support them. Hello, sórí ètò yìí. Àwọn mi ò ní náà lẹ́rù gbogbo owó ọjà ìyàwó mi láti lọ́tọ̀. Gbèsè yìí ti pọ̀ jù, gbèsè yìí pọ̀ jù, gbèsè yìí pọ̀ jù. Mi kì í ṣọ̀lẹ, mi ṣọ̀lẹ yọ. Gbogbo ọ̀nà kọ́nà mo fi wó káwọn ẹbí mi lè wà láì tí gbogbo ẹ̀ lọ́lẹ̀ ń gbọ́ lẹ́nu ìyàwó mi. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú ẹbí mi. Má jẹ́ kí n fi tèmi kó mọ́ ọmọ mi kékeré yìí ẹjọ́, ẹ má jẹ́ kí n fi tèmi kó mọ́ ọmọ mi kékeré yìí. Ẹ má jẹ́ kí n fi tèmi kó mọ́ ọmọ mi kékeré yìí, ẹ ṣàánú fẹ́ bí mi ẹjọ́. Ẹ má yẹ kí n fọmọ tèmi kó fọmọ yìí mi mọ́ tó máa dà lẹ́yìn wọn ọ̀la ẹ ṣàánú fún mi. Ìnira ipò mi ìgbó gbèsè mu ẹ ṣàánú fún mi. Ẹ̀rọ mi lọ́wọ́. Ìṣòro fíìmù yìí ni mo ní. Ìṣòro fíìmù yìí mo ní ẹjọ́ ẹ má dà mí dáwọ́ kan. Ẹ ṣàánú fún mi, ẹ̀rọ mi lọ́wọ́. 5,000 naira. 67,000. Ẹ̀rọ mi lọ́wọ́. Ẹ̀rọ mi lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin náà ará àánú gbà, gbogbo àsìkò yín ó máa dára fún yín o, inú yín á dùn, ẹ̀ ráyọ̀ gbà o, ẹ̀ wá ní kábàámọ̀ o, ẹ̀ ní jẹ gbèsè, ẹ̀ ní fi àìsàn lórí ayé yín, àwọn ọmọ yóò ní kú sọ́nà bí èéfín o, ẹ̀ bá àánú pàdé, àwọn ọmọ yóò ní kú sọ́nà bí èmi lórúkọ Jésù, ọkàn yín á balẹ̀, ó ti rí náà kò iná wọn kò ní jẹ́ ìpín yín o, bẹ́ẹ̀ bá ṣe ń tọ́ bà pé máa rí inú ẹ̀ máa rí lò, jíjẹ mímu á bọ́ sí rọrùn fún yín o, ẹ̀ ní mọ̀ kóró, ẹ ṣé adúpẹ́ o, God bless you, adúpẹ́ gan ni, ẹ ṣé gan ni, ẹ ṣé adúpẹ́ o. Ẹ̀rọ mi lọ́wọ́. Gbogbo àtọwọ́ òwe àti 100,000. Ẹ̀rọ mi lọ́wọ́, ẹ̀rọ mi lọ́wọ́. Ẹ má jẹ́ kú sókè gbèsè ẹjọ́. Ẹ má jẹ́ ń bá ní rí ẹkún. Ẹ má jẹ́ ń bá ní rí ẹkún, ẹ ṣàánú fún mi. Ẹ̀rọ mi lọ́wọ́, ẹ má jẹ́ kí tèmi ṣòro ṣe. Ẹ wo bí àgbàlagbà ṣe ń sunkún. Gbogbo èyí tó bá rọ̀ mí lọ́wọ́ àárọ̀ ìlọ́wọ́ ẹ̀ ní sáré ẹ̀ ní sáré fún. Gbogbo èyí Agbala Gabriel Foundation ẹ̀wọ̀n Agbala Gabriel ni mo mi lára. Ọlọ́run yóò ràn ẹ́ lọ́wọ́. Ẹ sì ṣọdún yẹn tún ṣe mí, ọlọ́wọ́ ní fọdún. Ọlọ́wọ́ ní fọdún ẹdún ìṣàṣẹ. Hello sir. Ẹ ṣàánú fún mi. Yes sir. Ẹ ṣàánú fún mi. Yes sir. Ẹ jókòó mọ́ mi, Olúwa ṣiṣẹ́ mi sir. Láti àjọ GSM Foundation ni mo ti sọ̀rọ̀. Àjọ GSM Foundation. Mo gbọ́ nípa àwọn ọmọ yẹn ní ìsinmi tó ń kó kàwé lọ́kàn jẹ́jẹ́. Yes sir. Wọ́n ní owó sùfìn ọmọ yẹn mo máa tán ní 100,000 naira. Wọ́n láwọn máa fọ́ ọmọ yẹn ní 100,000 ọmọ yín, wọ́n láwọn máa sanwó sùn 100,000. Ẹ ṣé dájú, ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o, ọmọ yín ò ní kú sọ́nà mi fi ẹ ṣé mo dúpẹ́ o, ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ ẹ ṣé o, ẹ̀tọ́ yín lórí àwọn yẹn ẹ sì ní ìgbà lóko Jésù ẹ ṣé, Olúwa máa ràn yín lọ́wọ́, Olúwa máa bùkún àsìkò yẹn máa mọ́ sí rere, àbámọ̀ kí lè ṣe lè fún dáadé ẹ̀ ní kábàámọ̀, òkè báyìí lọ́la ìmọ̀ máa rè, Olúwa dá àwọn ọmọ yín sí ẹ̀ ní sìnkú ọmọ, mo máa tó dùpọ̀ mi parí lórí àgbáyá ni Olúwa máa bá mi ṣe fún yín, ẹ ṣé mo dúpẹ́ sà, ẹ ṣé o, God bless you sà, mo mọ̀ lórí ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́. Ẹni fáìsàn ló gbẹ́ ní ìfòdìrí àdọ́gbẹ́ o. 10,000 kan ti wọlé o. 78,000 sir. Mi ò gbọ́ ẹbọ dáyìí. 78,000 sir. Ẹ rí ìrànlọ́wọ́. 78,000. Ẹ ṣé o, Ìnira ẹ ṣé ipò, adúpẹ́, ìnira ipò, ẹ ṣé o, àdágbé àdáfọ́ àti bí ọdún kò ní sí ìdájú ara ní òyà. Ìgbésẹ̀ yìí ti pọ̀ jù. Kò síbi tí mo fẹ́ wọ̀ ní ìlú mọ̀ nínú kò síbi tí mo fẹ́ sáré lórí ìgbésẹ̀ yìí ẹjọ́ ìṣàánú fún mi. Ẹ ràn mí lọ́wọ́ ìgbésẹ̀ yìí ti wọ̀ mí lọ́rùn. Ìṣẹ̀lẹ̀ àyà mi ń já bí ilé sùn ẹ ṣàánú fún mi, ẹ ràn mí lọ́wọ́. Kí ìgbésẹ̀ yìí má máa pa mí, ẹ ràn mí lọ́wọ́.
ẹgbẹ́ ẹ̀yẹ Agbala Gabriel family sacred Agbala yìí gbogbo gbogbo ẹ̀yẹ ọmọ káàkiri Agbala yìí ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí mo fẹ́ ìrànlọ́wọ́ yìí ní kẹjọ ayé òde kọ́ yìí sílẹ̀ ẹ̀rọ àdúgbà ìbànújẹ́ kéré tóbi kò ní jẹ́ ti yẹ ràn mí lọ́wọ́ gbogbo ẹni tó ràn mí lọ́wọ́ ẹni fi stroke ló gba ẹni mọ́ sí àmì o ẹni ṣàìsàn láyé yìí bàbá ní àní fi stroke 10,000 kan tún wọlé o ẹni mọ̀ ní ọ̀nà ṣí 100,000 tó fọmọ yẹn mọ náà 188,000 wọ́n ti rìn ìyẹn wọn lẹ́nu bó ṣe máa ń bẹ̀rẹ̀ nù. mo dúpẹ́ ojú òní tí ìyẹn ẹni fi stroke ló gbà ẹni tálẹ́ yín gbàjọ torí ààrẹ ẹni tálẹ́ yín gbàjọ lágbọ́rọ̀ wọn ní fòkú ẹ̀yìn dẹ̀ wà lábúrọ́dù ránṣẹ́ sí ní lókèrè nù ẹ má yọ̀bọ̀ o náà ní fòkú ránṣẹ́ sílé o àlùbàtàláfíà tẹ̀lọ ni ẹ̀rí tí ń ṣe lọ́mọ o ní orúkọ Jésù ọmọ yìí ò ní dánmọ orúkọ o wọn ò ní tọrọ owó òdì lórí yín o ẹni wọ́n sórí afẹ́fẹ́ wá tọrọ owó ẹ ṣàánú fún mi ìnira yìí pọ̀ ìnira yìí pọ̀ kò yí sí láti jáde wá tọrọ kò yí sí láti jáde wó rí afẹ́fẹ́ o kò yí sí oríṣiríṣi ọ̀rọ̀ ni mo ti gbọ́ oríṣiríṣi ìnira ni mo ti rí ilé ti lọ owó ti lọ ọmọ ti sọnù kọ̀nà máa sọ wá lọ́mọdún ẹ ṣàánú mi lórí eléyìí ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹjọ́ kí wọ́n wá jókòó kó máa fún bàbá yìí 5,000. 193,000 sir. 193,000 ẹ ṣàánú fún mi ẹ ní mẹ́sàn-án ló gbà ẹ ní mọ̀nìyàn láyé yìí ìbànújẹ́ ó kéré tóbi kò ní jẹ́ ti 5,000 mi. ìrànlọ́wọ́ àwáyé ìbànújẹ́ ó kéré tóbi kò ní jẹ́ ti ẹdùn mi inú tílẹ̀tílẹ̀ ìdùnnú ajẹ́ tí ẹ̀rọ àdúgbà ẹdúpẹ́ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ o torí pé ẹ ṣe léyìí bùkún àtúnjú rẹ Olúwa wáyé kọ́ nítorí pé ẹ ṣe léyìí apá ọ̀tá ò ní ká yìí nítorí pé ẹ ṣe léyìí ẹ ní fáìsàn ló gbà nítorí pé ẹ ṣe léyìí ẹ ṣọdún mọ́dún nítorí pé ẹ ṣe léyìí December láwa oṣù bàbá ò ní bàlẹ́ aburú ní oṣù bàbá láwa yẹ ẹ ní bóṣù náà lọ nítorí pé ẹ ṣe léyìí ẹ ní mọ̀nira láyé inú ìnira ni mo wà tí mo fi ń ṣàdúrà fún yẹn ní nínira láyé yìí ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣáájú. 200,000. ó jẹ́ 200,000. ẹ dúpẹ́ dáadáa. ẹ dúpẹ́ o oṣù tó kéré jù tó rà ṣiṣẹ́ sí yín lọ́pọ̀ ẹ ṣé o God bless you ẹ máa ráàánú gbà oore tó ju olùwà máa ṣe fẹ́yìn náà lágbára ẹ ní dẹ́ tọrọ bára lórí ọmọ lórí ara ẹ ní tọrọ bára ọkàn yín á balẹ̀ o ẹ ní tọrọ jẹ. Bàbá ẹ má sunkún mọ́ 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 ẹ ṣé o ẹ ṣé ẹni mọ̀ nira láyé yín o ẹ ṣé mo dúpẹ́ o ẹni jẹ́ gbèsè láyé yín o iṣẹ́ yóò ní tíṣẹ́ gbogbo mi tẹ́ tí mo wó ìjáde àgbà náà ni wọ́n ló máa kó sí ẹ jẹ́ kó sún ẹ jẹ́ kó lẹ́yìn ẹ rọ̀ wá lọ́wọ́ ìrànlọ́wọ́ máa jẹ́ sí. Olúwa mo lójú rẹ wá ìnira yìí pọ̀ jù rálánú dìde sí mi ẹ̀yin náà rálánú ẹjọ́ ẹ̀yin náà rálánú ẹ̀ ní jẹ́ gbèsè iṣẹ́ yóò ní tíṣẹ́ iṣẹ́ tẹ́ máa ṣe tẹ́ máa jẹ gbèsè lórí ẹ̀bí tí fíìmù mi yẹ ẹ̀ ní rí ẹ má sunkún. iṣẹ́ tẹ́ máa ṣe tẹ́ máa jẹ gbèsè lórí ẹ̀ ní bá wọ́n ṣe ní bá wọ́n ṣe iṣẹ́ tẹ́ bá ṣe iṣẹ́ àṣejì rẹ̀ náà bá ṣe ẹni ṣe iṣẹ́ àṣe ṣọ́ọ̀tì ẹjọ́ ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ gbèsè yìí pọ̀ ìnira yìí pọ̀ àìsàn ìyá Olúwa ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi. àwọn ní Bankefa o wọ́n ní kí lorúkọ yín. òṣèré orí ìtàgé ni mí Bankefa ni mò ń jẹ́. mo gbàgbọ́ pọ́lọ́run rìn lọ́wọ́. ìmọ̀ye fíìmù tí mo ti kópa nú ẹ̀ mo wà nínú ọmọ GSM lọ́mọ tí pàṣẹ star tí n bá gbọ́ pé ìtí Òṣùpá star àwọn fíìmù mi nìyẹn Igbó Dúdú ìtìyà Agidigba wà mẹ́ àwọn fíìmù wa tá a ti jọ ṣe kópa nìyẹn fíìmù pọ̀ tí mo ti ṣe mọ̀kẹ́ campus gbogbo ẹ̀ gbogbo àwọn fíìmù tí wọ́n rí ọmọ. ẹni tó lóun fẹ́ fún ọmọ olówó skul ó ti lóun ti ṣe o 100,000. ẹ ṣé mo dúpẹ́ o ẹ dúpẹ́ ṣùgbẹ́ o ẹ dúpẹ́ yọ mi ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kútokùtò. ẹ jẹ́ àgbẹ̀kọ̀ yìí ẹ ló sórí ètò lẹ́wà mà. ẹ̀rọ ètò mo wà láti US mo ti pè mo máa sẹ́ndì 50,000 sórí
God bless you, 50,000 naira. 250,000, sir. God bless you, ma. 250,000. Wàsó 50,000. Ẹ rí àánú gbà mọ́. Àwọn tí náà bá àánú ẹ bójú rẹ̀ báyọ̀ ẹ kórè bọ̀ látọ̀ lágbára Ọlọ́run. Ẹ kórè bọ̀ látọ̀ wọn ní kò kú ìbọ̀ lágbára Ọlọ́run. Gbogbo orí ayọ̀ ọbẹ̀ yín lágbára Ọlọ́run ẹ nípìn nínú ẹ ní jẹ́ koro ẹ ní tọrọ jẹ máa ọkàn yín abalẹ̀ mà àwọn ọmọ yóò ní dọmọ lọ́mọ o ẹni lẹ́nu nígbà ṣe ń ṣe o ẹ kórè àtàánú bọ̀ látọ̀hún yẹn ọkàn yín abalẹ̀ wọn ò ní fòkù yín ránṣẹ́ sílé o ayọ̀ àtàláfíà tẹ́bílẹ̀ máa fi padà bọ̀ lágbára Ọlọ́run ẹ má yọ̀ bọ̀ nínú yín àdùn God bless you ma ẹ ṣé mo dúpẹ́ ma ẹ ṣé o God bless you ma. Ó ṣe mo dúpẹ́ o ẹni fàìsàn ló gbà. Ẹ ṣàánú fún mi ọmọ ẹ̀yẹ ṣàánú fún mi gbogbo ẹ̀yẹ ẹ ṣàánú fún mi ẹ̀jẹ̀ má wù mí rọ ẹ̀yin náà ọ̀dẹ wò yín rọ ibi tẹ́tí fẹ́ gbòòrè yìí ẹ̀ nira alátakùn ibi tẹ́tí fẹ́ gbòòrè yìí ẹ̀ rọ̀ mí ẹ ṣàánú lọ́wọ́ ẹ rọ̀ mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi ìbùkún ni mo fẹ́ ìbùkún á jẹ́ ti yín Olúwa ẹ lànà ayọ̀kùn ní Olúwa lànà ayọ̀kùn yín náà ẹ ṣàánú fún mi ẹ jẹ́ kú lórí gbèsè ti pọ̀ gbèsè ipò ẹ ṣàánú fún mi ẹ rọ̀ mí lọ́wọ́ ẹ nífẹ̀ẹ́ kú ló ní ayé yìí ẹ ní mọ̀nira láyé yìí ọmọ yóò ní dọ̀bọ̀ lọ́mọ lọ́gbẹ́ ọlọ́wọ́ ya yóò ní dáyà láyà ẹ nífẹ̀ẹ́ ìsọ̀nùgbẹ́ ẹ nífìdíra lọ́gbẹ́ ẹ rọ̀ mí lọ́wọ́ ẹ rọ̀ mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí mo fẹ́ àánú yìí ni mo fẹ́ ẹ ṣàánú fún mi ẹ má jẹ́ kú sóko gbèsè ẹ má jẹ́ kú sóko àìsàn yìí ara mi ti respond fún treatment tí gbèsè yìí bá tún wọ̀ tó bá ṣe wà nílẹ̀ kò sí ẹ má jẹ́ kí n dáwọ́ nù ẹjọ́ ẹ ṣàánú fún mi ẹ rọ̀ mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi ẹ rọ̀ mí lọ́wọ́ ẹ ṣíjú àánú yìí wò mí ẹ dára àánú sí mi ẹ ṣàánú fún mi ẹjọ́ ẹ rọ̀ mí lọ́wọ́ àánú ni mo fẹ́ ìrànlọ́wọ́ yìí mo fẹ́ ọmọ yóò ní dọmọ lọ́mọ ọmọ yóò ní lọ́lẹ́wé gbogbo owó ọjà ìyàwó mi láti lọ́tọ̀ gbogbo owó iṣẹ́ mi tèmi náà ṣe níṣẹ́ rẹ̀ tíṣà tí mo ń ṣe gbogbo ẹ̀ láti lọ́tọ̀ kò sí nǹkan kan mọ́ gbogbo ìrànlọ́wọ́ lọ́tún lọ́sí orí gbèsè ni mo fi sọ àti treatment ẹjọ́ ẹ ṣàánú fún mi kí tí ẹrú mo ti máa fi yọjú mo ṣe yí pátápátá. Ó jẹ́ lò ó. 250,000, sir. Mi ò gbẹ́ bọ̀dá yìí. 250,000, sir. 200 what? 50,000 naira, sir. Ẹ rí ìrànlọ́wọ́ bàbá lórúkọ Jésù. Mò ń ka àwọn kọ́mẹ́ǹtì tó pọ̀ ni. Ẹ ṣàánú fún mi ẹ rọ̀ mí lọ́wọ́ ẹ rọ̀ mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́ ẹ rọ̀ mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi Bàbá ò rí àánú gbà. ẹ jẹ́ ẹ rọ̀ mí lọ́wọ́ ẹ jẹ́ ẹ ráàánú gbà. Ó yá láti bẹ̀rẹ̀ again ní tó ṣe yín kí ló báwo ló ṣe ṣẹlẹ̀ ká máa lọ ká wo ohun tó ṣẹlẹ̀ kílẹ̀ tó ṣùkúrẹ̀ tó mọ Ọlọ́run ràn mo ń bọ̀ receipt kan ti wọlé o ẹ jẹ́ nǹkan ìjáde 5,000 ni o. 255,000, sir. God bless you. 255,000. Olúwa dìde fún ọlọ́wọ́ inú ẹ̀ inú àbáànú pàdé o jíjẹ mi máa bọ́ sí ọ̀rọ̀ ìní mọ̀ ní ẹ̀ ní jẹ̀kọ̀rọ̀ láyé yẹn ṣe àdúpẹ́ God bless you. Baba Bankefa òṣèré orí ìtàgé ni mí ìṣòro fíìmù tí mo ṣe yìí tó kó virus òun ló fa stroke sí mi lára tí mi fi lè gbapá gbẹ́sẹ̀ tó fa stroke sí mi lára gbèsè yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí mi lè gbùdú tiẹ̀ ránà àbáyọ mo bẹ̀ sí ní sáré kiri fáwọn èèyàn kan ràn mí lọ́wọ́ tí gbèsè yìí bá ṣì wà ń bẹ̀ tí bá tiẹ̀ wá gbádùn àyà mi á tún máa já láti pé mi ò rí gbèsè yìí sọ wọ́n dẹ̀ ní tí n bá ti lè clear gbogbo gbèsè ọ̀run bí tí stroke yìí bá fi padà ó lè má ṣe rẹ́dmẹ́tì ó lè má ṣe ṣí mọ́ ìdí tí mo fi tọ̀ yín wá nìyẹn kẹ́ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi ọmọ mi ò lè lọ léèwé ọmọ mi ò lè lọ léèwé ìyàwó mi gbogbo owó ọjà wọn láti lọ́tọ̀ ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi lójú ọ̀sọ́rọ̀. So lovers all over the world Baba Bankefa ìyàwó wọn pẹ̀lú ọmọ wọn Saudi náà ti wà ń bí lágbára Ọlọ́run afẹ́kọ̀ padà lẹ́nìí torí wọ́n tàn mí láti Saudi aṣáàmú bó ṣe máa lọ so wọ́n nílò ìrànlọ́wọ́ wọ́n ṣàìsàn wọ́n dẹ̀ jẹ gbèsè wọ́n fẹ́ san àwọn gbèsè wọn ó ti ẹ̀ pọ̀ díẹ̀ mo ní ká má sọ yìí ẹ̀ nǹkan bá ti rí wọ́n san gbèsè nǹkan bá dá fún wọn àjẹkẹ́ mọ̀. Thank you for supporting them ẹ ṣé o. This is not all about actor or actress. Ìrànlọ́wọ́ là ń sọ yìí pẹ̀lú situation yìí Ọlọ́run yóò bá wa dìde sí wọn àwọn tàdé ràn wọ́n lọ́wọ́ náà áórí ànúgbà. We want to sincerely appreciate you for your kindness, for your support ẹ ṣé o. Nọ́mbà tẹ́ ó pè sí ní 07054 ẹnìkan sẹ́ 1000 256,000, sir. 07054 256,000. 900751 07054 900 751. God bless you. We love you.
Òjó account number tẹ́ ó máa support sí ni 01991315544 01991315544. Màá jẹ́ káwọn náà pe nọ́mbà wọn fẹ́yìn tá a fẹ́ pè wọ́n pé bàbá a fẹ́ pè yín fúnra wa. Màá jẹ́ ká pe nọ́mbà wọn. Mo ti ní màmá fa àwọn orí ọ̀fẹ́ yẹn lẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ máa ń padà béèrè nọ́mbà wọn tí a bá gbé wá ń gbà mí. Meanwhile I'm busy mi rántí mo ṣe rántí báyìí jẹ́ káwọn náà pe nọ́mbà wọn. Máa pe nọ́mbà kan ṣoṣo tí wọ́n ń lò tí kì í kú tó pé àwọn èèyàn lè máa pè wọ́n sí bóyá wọ́n tó fẹ́ gbó wọn bóyá tó fẹ́ ṣe anything fún wọn. So àbóyá ẹ fẹ́ monitor health wọn àbẹ́ fẹ́ anything ẹ fẹ́ béèrè nípa wọn bàbá ẹ pe nọ́mbà tí wọ́n lè pè yín sí nọ́mbà ìyọ̀kan ẹ pè dáadáa o. 080-321-55877 080-321-55877. Ẹ ṣé o, God bless you, we love you. Ẹ ṣé o, ẹ ra ànúgbà o. Ẹ já ràn wọ́n lọ́wọ́ ìwọ̀n bá ta bá ní ọ̀sẹ̀ ọdún náà wáyé so ẹ rí ànúgbà. Gbọ̀nyìn tẹ̀ ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì lọ́la try kó wà nínú ìpàdé àánú ọ̀la yìí máa ní agbára. Gbogbo ibi tó bá ti dé Ìwó road wọ́n mọ́tò tó lọ sí Ẹgbẹ́dá Olúwo sọ pé Ẹgbẹ́dá Àbólúwo ló ti bọ́lẹ̀ kò lè bọ́lẹ̀ lẹ́gbẹ́dá. In fact Ẹgbẹ́dá ni o ti lọ bọ́lẹ̀ ọ̀nà Ẹgbẹ́dá yẹn dá ó dẹ̀ ìyá sí bíbáyìí. Ẹgbẹ́dá ni o ti bọ́lẹ̀ láti Ìwó road wọ́n mọ́tò Ẹgbẹ́dá sọ̀kalẹ̀ ní Ẹgbẹ́dá fònà méjèèjì wàrà wọn lọ́kadà sọ pé Àgbàlá Gabriel ló ń lọ Àgbàlá Gabriel ni mò ń lọ wọ́n á ní ibẹ̀ nìyẹn. Bá dẹ̀ gbọ́ mọ́tò dání bá dé Ẹgbẹ́dá fònà kírọ́ọ̀sì gbọ́wọ́ mọ́tò rẹ kírọ́ọ̀sì street yẹn ni wàá ti rí sọ pé máa ṣàwọn gbèrè Àgbàlá Gabriel mú lọ́wọ́ ò lè sọnù afọ́jú yóò tún mú ọ débi afọ́jú ọmọ táìsẹ̀ bílẹ̀ ni ó mú ọ dàgbàlá Gabriel ògo ni fọlọ́lọ́ ní rí Sunday ní àjọ̀dún o àwọn ti diaspora ti ń gbórí wọlé ẹ rí ànúgbà. God bless you, we love you. Baba Bankefa ìjúwọ́ sáwọn èèyàn ẹni wọ́n ṣe o kán ràn yín lọ́wọ́ o ẹ o bẹ́ẹ̀ bàbá ṣe ń gbọ̀n. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé o Olúwa á ràn yín lọ́wọ́ o. Thank you.